ẹ máa bá mi share ẹ share kẹ́ni ọwọ́ tẹ̀ fi share yìí sẹ́ ọwọ́ tẹ̀ fi share ẹ níbi sìnkú o ọwọ́ tẹ̀ fi share wá o Fẹ́mi Ọlárẹ̀wájú ẹ máa bá mi share ẹ dá sọ́hùn kẹ́dẹ̀ máa lọ́ọ̀bù ẹ máa share mánéjà mi ẹ máa share sọ́hùn ẹ máa dáta ẹ máa invite àwọn ọ̀rẹ́ yín. ẹ máa dáta ṣe rí ẹni tó tọrọ fún ebú lónìí máa bu Ọlọ́run ẹni tó tọrọ fún ebú máa bu ṣáà ni máa bu lónìí ṣe rí ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan fún kẹ́tẹ̀tẹ̀ gbọ́ lónìí ẹni tó bá tọ̀nà wá ọ̀rọ̀ ebú máa bu kò sí ẹnikẹ́ni tó lè bá mi sọ pé kí n má bu alábòsí ni àwọn ẹlòmíì láyé yìí ẹ máa dáta ẹ máa invite àwọn ọ̀rẹ́ yín ẹ máa share wow my manager God bless you ẹ máa rówó náà láyé ẹ owó ò ní rán ẹ o owó tó dẹ̀ jẹ́ wípé ẹ máa fi ṣe agbájúmọ̀ Ọlọ́run á pèsè fún yín àwa la sọ bẹ́ẹ̀ wo ò ní tẹ́wọ́ ná bẹ́ẹ̀ ni ò dẹ̀ ní tẹ́wọ́ lò ò ní dàkísà kẹ́yìn aṣọ o ẹni ẹlẹ́nu nípa aṣẹ́ ẹ ṣe ohun tí Ọlọ́run ṣe fún ẹ tó múnú ẹ dùn ayé ò ní bàjẹ́ fún ẹ o gbogbo ibikíbi tó o bá tẹ̀ o máa níyì owó ló máa wá ẹ wá àlàáfíà máa wá ẹ wá mánéjà mi mo dẹ̀ tún sọ fún ẹ wípé ẹ bá mi kí gbogbo àwọn èèyàn wa gbogbo pátá ni mo ti kí mo kí ọ̀rẹ́ mi pàtàkì kì í ṣe ọ̀rẹ́ mi ká sọ pé ọmọ mi lénìí mo ti bá sọ̀rọ̀ mo dẹ̀ nígbàgbọ́ pé àlàáfíà ló wà ẹ bá mi kí wọn púpọ̀ ẹ bá mi kí wọn Omíyalé ẹ bá mi kí Omíyalé mo dúpẹ́ fún Ọlọ́run wípé nítorí pé n ò kì í múyàn kàn fi àlàáfíà ránṣẹ́ ikú ẹ̀ náà máa fi ránṣẹ́ bọ́tà dúpẹ́ wípé n ò fi òkú yín n ò fi ránṣẹ́ òde ní ayọ̀ àtàlàáfíà ó wá níyàwó ẹnu ẹ dùn ohun tí ò jẹ lọ́hùn-ún ó tráyẹ ò jẹ nínú ilé Ọlọ́run á dá ẹ sí ẹlẹ́mìí gúngùn ọjọ́ yá dalẹ̀ ní agbára Ọlọ́run Omíyalé wo ní àkóbá irú eléyìí ẹ̀rí rírú ẹ̀ mọ́ ní àṣẹ Ọlọ́run Olúwa dá ẹ sí tọmọtọmọ tìdílé yín gbogbo ibikíbi tó ti jáde wọn ò ní mọ̀kòrò bó ṣe rí nìyẹn bẹ́ẹ̀ ni mo tún kí mánéjà mi wípé ẹ ṣeun gan o ẹ kúṣẹ́ Olúwa bàbá Ṣàgbára Dọ̀tun ọ̀tá tó sọ wípé Yorùbá nation kò ṣe gbà Ọlọ́run á gba ẹ̀mí ẹ̀ ní àṣẹ Ọlọ́run bàbá gbẹ̀mí ẹ̀ ọba ńlá gbẹ̀mí ẹ̀ ọba kìkìmọ́lẹ̀ á gbẹ̀mí ẹ̀ ọba alágbára á gbẹ̀mí ẹ̀ ọba tó tóbi jù á gbẹ̀mí ẹ̀ èmi mo sọ bẹ́ẹ̀ ẹ máa gbọ́ mi dáadáa kẹ́dẹ̀ máa bá mi lọ nínú ọ̀rọ̀ yìí ire tí ò tí subscribe sí channel mi ọ̀nà àrà Parish TV tí ò bá ti subscribe lọ síbẹ̀ kó lọ subscribe ẹ lọ síbẹ̀ kó lọ subscribe so tí ìbá ti ṣe new film ẹ máa tètè rí ẹ máa tètè gbọ́ program ẹ tètè máa gbọ́ ẹ lọ síbẹ̀ ọ̀nà àrà TV ẹ lọ síbẹ̀ kẹ́ lọ subscribe ẹ jọ̀ọ́ torí ti Ọlọ́run ẹ̀yin tèmi anyway kí n tó tẹ̀síwájú mo kí ẹ̀yin tèmi gan o mo kí yín lọ́mọdé mo kí ní àgbà mo dẹ̀ ti kí gbogbo àwọn èèyàn tó wà ní diaspora mo kí gbogbo yín o mo kí ní ọ̀pọ̀lọpọ̀ mo kí pẹ̀lú inú dúdùn nítorí pé mo mọ̀ pé ní ayọ̀ ni mo bá gbogbo yín ayọ̀ ni la máa fẹ́ bá ara wa pàdé a máa fi ayọ̀ la máa fi ríra wa a ò ní dára wa pẹ̀lú ìbànújẹ́ bẹ́ẹ̀ ni a ò ní rí ara wa pẹ̀lú ẹkún ọ̀rọ̀ bí ẹkún kò ní jẹ́ ìpín wa àlàáfíà ni gbogbo wa máa wà bó ṣe rí nìyẹn lẹ́ẹ̀kan sí ire tó lè jẹ́ wípé o mọ̀ dájú o mọ̀ iṣẹ́ méjì o dẹ̀ mọ̀ iṣẹ́ mẹ́ta láti ṣe ohun tí wọ́n mọ̀ ṣe ni wípé o láìkí láti máa flag
program ò ní program ọwọ́ tó máa fi flag yẹ ọwọ́ yẹn ò ní ṣe nǹkan rẹ o ọwọ́ yẹn sẹ́ ọwọ́ yẹn máa gbẹ́ sọnù ni ọwọ́ tó fi flag àbí ẹnikẹ́ni ló rán ẹ wá gbé lọ síbẹ̀ kó lọ flag program yìí bó ṣe flag ẹ̀ ní ayé ẹ máa flag bó ṣe flag ní iṣẹ́ ẹ máa flag bó ṣe flag ní ọ̀nà ẹ máa flag yes ẹ hold on ẹ jọ̀ọ́ hello. Okay. Okay, ẹ ṣé bàbá mi, ẹ ṣé. Okay, okay, ó kù lè ní ké lọ́dọ̀ wọn àbí? Ó kù lè ní ké àti Ládélé, òun ló kù tó wọn ti release àbí bẹ́ẹ̀ kọ́. Lady K àti Ládélé, òun ló kù tó wọn ti release ẹ̀. Bóyá on fẹ́ fi jẹ pepper soup ni kò yé èèyàn. Bóyá on fẹ́ fi jẹ pepper soup ni àbí on fẹ́ fi jẹ suya ni o kò yé wọn. Àbí but àwọn mélòó ló fi lẹ̀ ń sìn. Àwọn méjì ló fi lẹ̀ okay ẹ ṣé. Ẹ ti rí sí báyìí. Àwọn èèyàn méjì ló tún fi lẹ̀ lónìí o tó sọ pé méjì ló máa fi lẹ̀. Wọ́n tún fi méjì lẹ̀. Ó tún kù Lady K n ò fi Lady K lẹ̀ o. Àti Ọládélé Lady K àti Ọládélé n ò fi wọ́n sílẹ̀. Wọ́n fi Lady K síbẹ̀ wọ́n dẹ̀ fi Ọládélé wọ́n fi síbẹ̀ kí ló tún dúró tó fi ṣe pẹ̀lú wọn anyway mò ń bá bọ̀ lórí ọ̀rọ̀ yẹn àwọn èèyàn tó dẹ̀ jẹ́ pé wọ́n dàgbà tí wọ́n dánú mo dẹ̀ ń sọ ọ̀rọ̀ tí mo sọ mi ò tí kúrò ńbẹ̀ ìwọ tó mọ̀ láti flag ẹ máa flag yẹ bó ṣe flag yẹ kú òjijì máa bá ẹ àìsàn máa bá ẹ ò ní rí ṣe láyé ẹ gbogbo ibikíbi tó o bá ń dé sẹ́ẹ̀ bí ènìyàn bá ń gbẹ̀ yìí ìwọ ò ní gbà yìí ó máa tẹ́ni ayé ẹ̀dẹ̀ máa bàjẹ́ èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ ẹ̀kọ́ lẹ̀ bó ṣe mo ń sọ yìí mo fẹ́ bá ọ̀rọ̀ mi mo fẹ́ bá lọ o Lady K fi Lady K sílẹ̀ àwọn DSS fi Lady K lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ fi ẹnì keje náà tún fi lẹ̀ èèyàn méjì lẹ́ni lẹ sọ pé ẹ máa fi èèyàn mẹ́rin tó kù èní lẹ sọ pé ẹ máa fi wọ́n sílẹ̀ ní ọjọ́ Friday mo dẹ̀ ní sùúrù wípé òkè o kẹ́ fi wọn sílẹ̀ lónìí kí gbogbo akájọ yẹn ayọ̀ kí lè kíyín àmọ́ gbà kí mọ́ ebúlẹ̀ tún gbà lónìí DSS ebúlẹ̀ tún gbà lónìí ní kúre wàláì ní kúre fi obìnrin yìí fi sílẹ̀ Lady K fi Lady K sílẹ̀ àwọn méjèèjì tẹ́ fi lẹ̀ tí ẹ fẹ́ fi jẹ pẹpẹ súpù ni àbí kí lẹ fẹ́ fi jẹ èèyàn méjèèjì yẹn báyìí kí lẹ fẹ́ fi wọ́n ṣe ṣé ẹ fẹ́ fi jẹ pẹpẹ súpù ni àbí ayé yìí fẹ́ bàjẹ́ ni ẹ fi wọ́n lẹ̀ jẹ́ káwọn ọmọlọ́mọ kó lọlé kí lẹ lọ fi méjì lẹ̀ fún oní èèyàn méjì wà lọ́dọ̀ yìí ẹ fi méjì lẹ̀ ẹ tún dá méjì lẹ̀ ẹ fi méjì lẹ̀ ẹ tún di méjì mú ẹ fẹ́ fi jẹ pẹpẹ súpù ni ìyàwó oníyàwó mà ni ní ọ̀wọ̀ níbi tẹ́ ti wá ni àbí orí burú ni orí burú ni. Yes, hello. 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 Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́. Nítorí àwọn èèyàn tó ti fà yẹn, lẹ́nu pé wọ́n máa béèrè àwọn èèyàn tó bá ti ṣe gbogbo wọn lẹ̀ tó wọ́n máa béèrè àwọn èèyàn tó wọ́n pa nǹkan tó ṣe wọ́n nìyẹn tó ṣe fún wọn lẹ̀ díẹ̀ díẹ̀. Ó dáa. Ọlọ́run tẹ̀ máa mú wọn, Ọlọ́run tẹ̀ máa jù wọ́n lọ lágbára Ọlọ́run. Ní àgbà ṣépè fún ọ lónìí sẹ́ẹ̀ bí kò mo sọ pé lè ní mo fún wọn. Mo fún wọn ní èyí. Tó bá wọn kó má filẹ̀ díẹ̀díẹ̀. Lágbára Ọlọ́run. Bẹ́ẹ̀ ni. Ní àṣẹ Ọlọ́run bó ṣe máa rí nìyẹn. Ó dáa. Ó dáa. Ẹ ṣé, God bless you. Ẹ gbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ dáadáa. Ire tó máa pè o lè pè sí prógrámù yìí
kẹ́ lè dá sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí nítorí pé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ èèyàn kan ṣoṣo kọ́ ọ̀rọ̀ gbogbo wa ni àmọ́ èlòmíì máa sọ pé hello. 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 Anyway. Hello. Ẹ kálẹ́ o. Mo ń gbọ́ yín. Mo ń gbọ́ yín o. Gbogbo àgbáyé ló ń gbọ́ ẹ o. Ó ga. Olórí burúkú làwọn bí ilẹ̀ ṣe rí bàbá ìgbòho tí wọ́n ò rí mú yẹn ó sì dùn wọ́n. Ó sì wà ní láì ọkùnrin ò balẹ̀. Ọlá sọ́ọ̀lì. Ó ṣe lọ́ bí wọ́n ṣe ṣe bálabàlá nìyẹn. Ẹ tó fẹ́ mú gbọ̀ngàn tó wú ọkùnrin ò balẹ̀ tó ṣe kọ́ tó mọ̀ pé tó fẹ́ tí bàbá ìgbòho sì ṣe wà yẹn ọkùnrin ò balẹ̀. Kò sọ́mọ̀ pé ló ń gbóyè bàdù. Because bàbá yẹn náà ti sọ ó ní 1 million Fúlàní ò lè stop òun. Kí ni yẹn máa ń já èèyàn tó lọ lé Fúlàní láìlú kankan. Ìjà yẹn ó sì wà lọ́kàn pé àkókò yìí tó ti rí mú yìí ọkùnrin ò balẹ̀. Òun ló fàtọ́ fi ń ṣe bárabàlá wọ́n á fìyàn méjì lẹ̀ wọ́n á fìyàn kan lẹ̀. Because ọmọ pé ìjà yẹn ò tí ì parí. Òun ṣe kékeré ṣe Lai Mohammed yẹn gan ni ẹni kí mo fẹ́ kẹ́ máa fẹnu sí dáadáa. Ilé tó ṣe níbi ẹni ètò yẹn. Lai Mohammed ọmọ àlè Yorùbá yẹn. Ṣé Lai Mohammed? Olórí burúkú yẹn. Lai Mohammed yẹn gangan ni pọ́blẹ́mù yòó olórí burúkú tó ṣe níbi ẹni ẹja àsí. Olórí burúkú máa yẹ gbogbo ògùn tó ṣe lẹ́yìn ọlọ́mà gba gbogbo ògùn yẹn jẹ́ ni. Àmín. 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 Olórí burúkú ni wọ́n èmi mọ̀ pé kì í ṣe Yorùbá. Yorùbá tó bá jẹ́ Yorùbá ni kò lè máa ní ẹni ṣọ́ọ̀ṣì tó bá sọ̀rọ̀ against Buhari ọmọ arrest ẹni yẹn tí rédíò station kan bá sọ̀rọ̀ against Buhari ṣe ní ìkọ́tọ́ bẹ́ẹ̀ tó wọn pípọ̀ yẹn ṣe Lai Mohammed ló sọ yẹn Yorùbá èmi ní kì í ṣe Yorùbá má báyà tí o pé báyà ó ṣe Yorùbá sẹ́ èèyàn tó wọ́n ṣáwọn tó ti ẹ̀ ń lo géèmù tó ń lo géèmù tó jẹ́ Buhari èèyàn ṣe Buhari tó ń lo kan tó lọ ń lo Buhari tó ti darúgbó eléyìí tó jẹ́ Buhari tó fresh bàbá bí akaruwa ètò olóògùn tẹ̀ yé ni kópa lẹ gbọ́mìnì mìnìmìnì bí a ṣé Buhari tó ti fẹ́ gbọ́ bí 87 years àbí 77 years ni alẹ́ máa dọ́mìnì bí láì pàdé mi mọ̀ Buhari ní 2015 gbogbo alẹ́ ti tó náà ilé alẹ́ ilé fresh bẹ́jà àlọ́ ní pé kí ló dé géèmù lọ ń ta wẹ́ẹ̀dì ọmọ ẹ̀ ṣẹ́ni pé kò lè jáde ìbàdàn mọ́ géèmù tó wọ́n fi yẹn ta ọmọ yẹn ti ta Nàìjíríà gan Àtíkù tó jẹ́ PDP olórí represent APC ọmọ Buhari ṣẹ́ni pé lórí burúkú náà bíbù yẹn. Ọlọ́run anyway àtúnṣọ̀rọ̀ lágbára Ọlọ́run. Ẹ ṣe gan. Iṣẹ́ ní lórí ọ̀rọ̀ tí mò ń sọ èmi ò tí gbàgbé ọ̀rọ̀ tí mò ń sọ èmi ò tí gbàgbé ẹ̀ mo ṣì wà lẹ́nu ẹ̀ tí mò ń sọ Lady K tó dẹ̀ jẹ́ wípé ẹ fi sílẹ̀ mo sọ fún yín ní hello à ń gbọ́ yín ẹ kálẹ́. À ń gbọ́ iṣẹ́ ẹ máa sọ̀rọ̀ lọ. Wọ́n ní kẹ́rì ìjọba Nàìjíríà. Bàbá ẹ slow rédíò tó ń gbọ́ bẹ́ẹ̀ yẹn slow rédíò yẹn tó bá slow rédíò yẹn ẹ gbọ́ ọ̀rọ̀ tá à ń sọ dáadáa ń bì. Ok à ń gbọ́ yín. Àmì o.
ìjọba kọ̀ ọ̀gá pé ilé sọ̀rọ̀ a máa mú a máa pa òun sọ̀rọ̀ a máa pa ìlú yóò pa àrò nàìjíríà ò pa àrò wàhálà kọ́ wá nísàlẹ̀ kọ́ wá sí káfíńsì yóò pa àrò arọ́jú ni ọlọ́ọ̀bá ń gba arọ́jú ni ọ̀tọ́ máa ń tí ọ̀bá ní ìbọ̀kan tó lè ṣe ẹ máa ń jọ gbogbo ọ̀lẹ́ pọ̀lọ́ òun akọ̀ fún ọ̀rọ̀ ló dábàá fọ̀rọ̀ ẹ lọ mú ẹ ti wọlé ẹ lọ mú jẹ́pẹ́ àwọn tó ń padé yóò mọ̀ àwọn tó ń padé yóò mọ̀ ọmọdé mọ̀ pé jọ̀kọ̀jọ̀kọ̀ ṣá ọlọ́run á ṣàtúwá nàìjíríà àmín ọlọ́run tó máa ṣàtúwá nàìjíríà àmín ó dà ọ̀tọ̀. ó dàbọ̀. Mo fẹ́ kó o gbọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ìrètẹ́ ẹ̀ bá fẹ́ pè ẹ lè pè àmọ́ kẹ́ ẹ ní sùúrù díẹ̀ kí n lè sọ̀rọ̀ tẹnu mi kí n tún sọ tán tí n bá ti sọ̀rọ̀ yẹn ẹ bẹ̀rẹ̀ sí ní pé wọlé màá dẹ̀ dá lóhùn. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ni wípé ní ọjọ́ Wednesday mo bá gbogbo yìí mo sọ lórí line wípé ẹjọ́ ẹ torí tọlọ́run àwọn ọmọ tó fi sílẹ̀ bí omíyalé bí nǹkankan tẹ́ fi sílẹ̀ àwọn mẹ́ni tó kù ńkọ́ ìgbà tó wá dé ní Wednesday sí ẹ̀ tó fi méjì lẹ̀ ó wá tún kù méjì ó kù Lédìké àti èèyàn kan kí ló dé tí ẹ fẹ́ fi Lédìké tí ẹ fẹ́ fi sílẹ̀ ṣé Lédìké ló tú àṣírí yìí ni wo ojú ti ti gbogbo yìí nítorí pé kí ni nǹkan tó torí ẹ̀ ń ṣe nítorí Sunday Igboho tí ẹ̀ rí mú yẹn òun ló hápùn tí ẹ̀ ń ṣe gbogbo nǹkan tí ẹ̀ ń ṣe yìí ẹ̀ẹ́dẹ̀ lè rí mu òtọ́ ni mo sọ fún yín lónìí ẹ̀ẹ́dẹ̀ rí mu now ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn tó bá wù yín because pepper soup lẹ láìkì láti máa fi ẹran ènìyàn fi jẹ pepper soup lẹ láìkì láti máa fi ènìyàn fi jẹ tó bá jẹ́ pé ẹ fẹ́ fi Lédìké ẹ fẹ́ fi ṣe pepper soup ni ẹ jẹ́ kí gbogbo àgbáyé kó mọ̀ àbí òkú tẹ́ ẹ ti gbé lọ mo ti mọ̀ pé ẹ ti fi yẹn fi jẹ pepper soup náà à ń bèrè òkú yẹn báyìí ẹ sọ bí tó wà ẹ dẹ̀ torí ẹ tún mú àwọn èèyàn tó kù ẹ mú wọn dání tí ẹ fẹ́ gbélẹ̀ tó dẹ̀ jẹ́ pé ẹ tún fi méjì lẹ̀ lẹ́nìí ó tún kù méjì lọ́dọ̀ yìí kò ní dáa fún yín Ọlọ́run gbà bẹ́ẹ̀ bó ṣe mo sọ yìí kò ní dáa fún yín ayé yìí kò ní sùnwọ̀n Ọlọ́run DSS tẹ́ ẹ jẹ́ ẹ ní kúre mọ́tò ló máa pa gbogbo yín ayé yìí máa bàjẹ́ ni gbogbo ibikíbi tẹ́ ẹ bá dé ẹ ní gbàyì ẹ lè rìmẹ́mbà ọjọ́ kan ẹ ní wàá bẹ̀ títí láti fi kú o àbí tẹ́ lọ ṣiṣẹ́ ẹ̀ka tó yìnbọn sí tẹ́ parí dànù bí ò bá jẹ́ bẹ́ẹ̀ ọjọ́ kan ẹ máa rìtáyà bí ẹ bá fi gan bojú sẹ́ ẹ̀ pàápàá mo sọ fún yín àwọn èèyàn tó ti mọ̀ yín ti mọ̀ yín àwọn èèyàn tó ti mọ̀ yín ti mọ̀ mí wọ́n á gba ẹ̀san lọ́wọ́ yín bí ò bá gbà lọ́wọ́ yín wọ́n á gbà lọ́wọ́ ọmọ yín bí wọn bá gbà lọ́wọ́ ọmọ yín wọ́n á gbà lọ́wọ́ ìyàwó yín àti ẹbí tẹ́ ẹ ní kò ní dáa fún yín bí ẹ bá fi Lédìké lẹ̀ ayé yín máa bàjẹ́ ni bí ẹ bá fi Lédìké lẹ̀ ẹ ní rí ṣe o Ọlọ́run bẹ́tà kẹ́ fi Lédìké lẹ̀ kí àwọn fámìlì ẹ̀ kó lè rí kí àwọn ọmọ ọlọ́mọ kó mọ̀ bó ṣe máa ṣe láìfọ ara ẹ̀ ẹni ẹlẹ́ni tó rẹ̀ gbé wá jíjẹ múmu náà ń wá n ò wá wípé bọ́yá wípé kán jẹ́ nǹkan kan ń bẹ̀ àmọ́ ẹ̀ torí ẹ̀ tí ẹ̀ jẹ́ wípé ẹ̀ rí Sunday Igboho mu ẹ̀ wá torí ẹ̀ di àwọn ọmọ ọlọ́mọ ẹ̀ dì wọ́n mú ẹ sọ pé wọn ò ní jáde ẹ fi ẹyọ kan lẹ̀ lónìí ẹ fi méjì lẹ̀ lónìí ẹ fi mẹ́ta lẹ̀ lónìí kò ní dáa fún yín kò ní dáa fún yín èmi mo sọ bẹ́ẹ̀ kò ní dáa fún yín tí ẹ bá fi Lédìké lẹ̀ ni ayé yìí máa tòrò bí ẹ bá fi Lédìké lẹ̀ tí ẹ bá fi wọn sílẹ̀ ayé yìí ò ní dáa èmi mo sọ bẹ́ẹ̀ fún yín ẹ gbà bó ṣe mo sọ fún yín sẹ bí ẹ bá gbé ẹ nílùú lórí tí ẹ bá ti fà kò ní tóra wọn èmi mo sọ bẹ́ẹ̀ fún yín ìyẹn tí nìyẹn o àwọn ẹsẹ̀ tí nìyẹn o nítorí wípé àwọn èèyàn kan ló wà lẹ́yìn yín ẹ̀yin lè ń pàṣẹ fún jọba ó pàṣẹ fún yín tí ẹ tẹ̀lé òfin kóòtù tí ẹ bá tẹ̀lé fi kóòtù lónìí ohun tó ṣẹlẹ̀ tó lè jẹ́ pé ẹ fi omíyalé sílẹ̀ ní ọjọ́ sí ẹ lè tó dẹ̀ láti mú ẹlòmíì lẹ̀ náà mo rò pé kóòtù ti sọ pé ẹ fi àwọn ọmọ ọlọ́mọ lẹ̀ kán máa lọ wáyé tẹ̀ fi àwọn ọmọ ọlọ́mọ lẹ̀ kán máa lọ tí ẹ di méjì mú ẹtúndì kan mú ẹnì kan ayé fẹ́ bàjẹ́ ni àbí ayé ń bínú sí yín àbí ọ̀tá ń bínú sí yín kí ni nǹkan tẹ́ ń gbé tẹ́ ń rù kí ni nǹkan tẹ́ ń rù tó lè jẹ́ pé ẹ fẹ́ jẹ́ kí àwọn ayé kó ní ìsinmi tí ẹ tẹ̀lé ọ̀dà kóòtù kò sí ìlúkílù tó lè jẹ́ pé kóòtù bá ti sọ̀rọ̀ tí adájọ́ ti sọ̀rọ̀ ó ti tán nìyẹn ó ti gbọ́ àmọ́ yìí báyìí ẹ pàṣẹ fún adájọ́ tẹ́ ẹ bá sọ fún adájọ́ ẹgbẹ́ ẹ má jáde kò ní jáde because ẹ máa threaten ẹ kò ní dáa fún yín
Ọlọ́run kò ní dáa fún yín, ayé yóò ní sunwọ̀n wo ẹ̀ ní gbádùn níbikíbi tẹ́ ẹ bá wà. Anyway, mo ti ń bà ń bọ̀ lórí yẹn o, mi ò tí ì dákẹ́ o, mi ò tí ì dákẹ́. Anyway, ọba báwo ni pé former president ni màá pè é ni àbí I don't know the way tí mo fẹ́ pè é. Ọbásanjọ́ ṣé kò jẹ́ kó ojú kó tiẹ̀ sá ìwọ bàbá burúkú yìí? Bàbá rádaràda ṣé kò jẹ́ kí ojú kó tiẹ̀? Ìwọ wá ń sọ nísìnyí pé òkè Yorùbá nation kò ní ṣe gbà á. Tó bá gbà báwo ló ti fẹ́ ṣe? Ìwà aláìní tìjú burúkú ẹlẹ́nu dẹ̀dẹ̀dẹ̀rẹ̀ yìí. Go and look mirror and look yourself. Lọ wo mirror lórí ọ̀rọ̀ ara ẹ. Lọ try kó lọ wo mirror kó wò wípé okay now ṣé bó ṣe mo wà ní 20 years mo wà ń sìn? Bó ṣe mo wà ní 20 years ni mo wà ń sìn? Ó jẹ́ kó ojú tiẹ̀ Ọbásanjọ́ mo ń bọ̀ fún ẹ o, jẹ́ ń gbé kọ́ọ̀lù yìí. Hello. Hello, Daddy. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ sà. À ń gbọ́ yín. Ẹ kú ètò. Ó ga. Ọlọ́run á máa fún yín ṣe o. Àmín. Àdẹ̀kú àfojúbà àwọn tó tú sílẹ̀. Wọ́n ti tún méjìlẹ̀ lẹ́ni náà ó kù ó lérí ké. Mo fẹ́ sọ. Bẹ́ẹ̀ ni, ṣẹ́rí kò kí ń ṣẹjọ́ àwọn DSS. Okay. Ẹjọ́ àwọn Yorùbá wa tó wà lẹ́yìn wọn ni àwọn ọmọ àlè Yorùbá tó wà lẹ́yìn wọn. Ẹ bú wọn. Tó bá jẹ́ pé kò ṣe àwọn ọmọ àlè Yorùbá tó wà lẹ́yìn wọn tó bá yẹ pé ogun àjìjọ kóra pọ̀ ni wọn ò ní máa ṣe gbogbo nǹkan tó ń ṣe yẹn. Àbí. Àwọn náà dẹ̀ nìyà àtúbọ̀tán wọn ò ní da lágbára Ọlọ́run. Àmín. Kọ́ fi àwọn ẹni ẹlẹ́ni sílẹ̀ àtúbọ̀tán wọn ò ní da ikú kíkú ni gbogbo wọn náà máa kú. Lórúkọ Jésù. Yorùbá tí wọ́n jọ ìyànwọ́ pẹ̀lú wọn tó fi ń ṣe ogun burúkú tó ń fìyà jẹ gbogbo wa yìí ìyà ló máa jẹran dìran wọn pa àtúbọ̀tán wọn ò ní da wọn ò ní kúkú dáadáa. Àmín. Àmín. Àwọn tó dé wà bẹ̀dẹ̀ ni Ọlọ́run máa dá wọn lẹ̀ Àmín. lágbára Ọlọ́run táwọn Àmín. pípín yẹn bá jáde wọ́n gbọ́dọ̀ lọ fún thoroughly checking ọ̀nà wo health wọn because these people they are dangerous. So dangerous. Ọmọ ẹni ẹlẹ́ni lápàsáyé. So dangerous. Tó lọ́mú kan ní kí n dá sí mi o. Ẹ ṣé bàbá mi, God bless you. Yes sir. Ṣé ní lórí ọ̀rọ̀ tí à ń sọ yìí bí ire tó lè jẹ́ pé o bá fẹ́ gbọ́ ọ̀rọ̀ yìí kó gbọ́ dáadáa. Bẹ́tà Ọbásanjọ́ àti Tinubu àti Sanwó-Olú àti gbogbo àwọn èèyàn tó lè jẹ́ pé ẹ ti wà nínú àwọn tó lè gbé ẹ̀ ń gba ṣíà lórí àwọn ọmọ Nàìjíríà ẹ kú gbé Nàìjíríà kó lọ tà fún àwọn Haúsá náà ẹ lọ tà fún àwọn Nìjẹ̀ ẹ gbé gbogbo àwọn Yorùbá ẹ gbé wọn kó lọ tà fún àwọn Nìjẹ̀ kẹ́ ẹ gba owó ẹ kẹ́ ẹ pín owó yẹn fún àwọn citizen Nàìjíríà tí ẹ bá kúkú ta Nàìjíríà kẹ́ ẹ gba owó yẹn kó lọ pín fún àwọn citizen Nàìjíríà ó sàn jù nítorí pé nǹkan tẹ́ ẹ bá lọ yìí kò dáa rárá àtọ̀ kò dáa kò bu ìkún yín rárá àtọ̀ Ọbásanjọ́ mo ń sọ fún ẹ òtítọ́ ọ̀rọ̀ mo dẹ̀ ń sọ fún ẹ because ọmọ tó bí ó lè má sọ òtítọ́ ọ̀rọ̀ fún ẹ Ìyábọ̀ lè bá ẹ sọ òní gbà ṣó yẹ Ìyábọ̀ ọmọ ẹ ó lè bá ẹ sọ kó má gbà but ẹlòmíì lè bá ẹ sọ̀rọ̀ kó má gbà but let me tell you something today and I want you to know ẹrún tí ọjọ́ tó fẹ́ kú ẹrún tí ọjọ́ tó fẹ́ sùn tó rìn rédèrèdè káàkiri tó ń dojú ti Nàìjíríà káàkiri ò ń dojú ti Nàìjíríà ni bàbá burúkú nìyẹn I will tell you today because mo sọ fún ẹ pé mo ní tí mi ò bá ní changes ń tẹ̀lé máa bú ẹ mo dẹ̀ máa bú ẹ lónìí ìwọ ni mo fẹ́ fi ṣe topic mi lónìí idiot nìyẹn you are bloody idiot èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ lónìí jẹ́ kí n sọ kankan fún ẹ ẹni tó lè jẹ́ gbó bá dẹ̀ hùn pàápàá tó lè gbó fẹ́ lọ sínú online láti bú mi I don't care because you know why I don't care kò tí tó kàn mí nítorí pé wọ́n ti ta gbogbo sí ẹrú wọ́n ti sọ ní ẹrú so anybody tó wá máa jà fún pàápàá ó máa di ọ̀tá yìí ni I don't care about that. Ọbásanjọ́ mo sọ fún ẹ ní ọjọ́ sí pé mo ní kó dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí because o ní power láti ṣe but o dẹ̀ wá ṣe mo sọ fún ẹ pé o ní power o lè ṣe because God will give you that power you can do it but o ṣe bàbá o ṣe bàbá bí pàápàá bàbá burúkú nìyẹn bàbá burúkú nìyẹn mi ò lè pè ní bàbá now ìwọ dẹ̀ wá ń sọ wípé Yorùbá nation kò lè ṣe gbà tó bá wá gbà nǹkan kí ló fẹ́ wá ṣe ìwọ ti wò nítorí pé o jẹ́ àmì tẹ́lẹ̀ àmì burúkú wo ló jẹ́ àmì tó dàlúrú ìwọ ló da ìlú yẹn rú ìwọ ló dàrú nítorí pé o ṣe dáadáa fún wọn ọ̀nà tó lọ sí ìlú ìpapà ò tún ṣe náà àpò tara ló ń dùn sí
òòdù ti àpò citizen ìlú yẹn òòdù sí àpò wọn bó ṣe wọn máa jẹ irú títí dọjọ́ alẹ́ òun ló ń ṣe fún wọn. Ọbásanjọ́, you are very idiot. Èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Kò sẹ́nikẹ́ni tó lè bá ẹ sọ tọrọ àwa máa bá ẹ sọ tọrọ. Mo dẹ̀ sọ fún tẹ́lẹ̀ pé níṣẹ́ ni mi ò jẹ́ anything lórí diaspora. Ẹ mo sọ bẹ́ẹ̀ fún yín. Mi ò ṣe anything lórí diaspora. Mi ò ṣe báwo ló jẹ́ pé mi ò ṣe agitator. Mi ò dẹ̀ kì í ṣe ẹni tó lè jẹ́ pé bóyá pé mò ń gbẹnu sọ fún àwọn Yorùbá. Ohun tí mo rí ni mò ń sọ fún ẹ. Bàbá yìí ojú tì ọ́ pé Yorùbá nation tó wọ́n máa gbà òkú máa sùn. Ṣé òkú tó ti ń sùn yìí ń kọ́? Òkú tó jẹ́ pé odákẹ́ tó ń pa yìí ń kọ́? Ṣé o mọ̀ ìyàwó tó ti pa ni? Ṣé o mọ̀ ọkọlọ́kọ tó ti pa ni? Ṣé o mọ̀ ọmọ kékèké tó ti pa ni? Ṣé o mọ̀ àwọn tó lè jẹ́ pé ìyà ń jẹ tó lè jẹun? O lè lọ sórí Facebook. Tó bá lọ sórí Facebook, ìyàwó ni o, ọmọ kékèké ni o, àgbàlagbà ni o, ó máa wà lórí Facebook láti máa tọrọ nítorí pé ìyà olóhàbù tó ń tọrọ. Ọbásanjọ́ wà nídìí ẹ̀ náà. You know everything. O wà pẹ̀lú wọn tí gbogbo kìíní fi ń ṣẹlẹ̀ náà. Tó bá jẹ́ pé o sí pẹ̀lú wọn, you supposed to try to do something right. O gbọ́dọ̀ tẹ́lẹ̀ do something right. Ọbásanjọ́ ó jẹ́ kó ojú máa tì ọ́. Yorùbá ọmọ àlè nìyẹn. You are not be good citizen and the Yorùbá. Bí o bá jẹ́ nígbà táwọn ọmọ yìí dìde tó sọ bàbá àwọn fẹ́ lọ, ó jẹ́ kan nínú àwọn tó rẹ̀ pé kó support wọn, kó sọ pé bàbá ọmọ yìí mo wà lẹ́yìn yín. Kí ìlú ẹ̀yìn báyìí kó sọ̀rọ̀ àbí idiot ọmọ àlè yìí olójú kòǹgbà yìí Tinubu kóhùn náà sọ̀rọ̀ àbí ìlú Sanwó-Olú àbí báwo ló ní porúkọ ẹ náà àbí gbogbo àwọn ọba kó sọ̀rọ̀ ìpòkè lóòótọ́ àwọn ọmọ ìsọpọ̀ ìfẹ́ lọ ẹ fi wọ́n lẹ̀ kán máa lọ. Gbogbo nǹkan tá à ń sọ yìí kò ní lé tó yìí. Orúkọ ẹ ò ní dé ta tó yìí tó máa bú ẹ. Orúkọ ẹ ò ní débi kankan tó rẹ̀ gbọ́n máa sọ pé báyìí ló jẹ́ àmọ́ o ò fẹ́ dá sí o ò dẹ̀ fẹ́ sọ̀rọ̀ because o ti tọrọ ebú. Nígbà tó lè jẹ́ pé o jẹ́ president nígbà ẹ lọ́hùn yẹn tó ń jalè tó rò pé òun lè jẹ́ nísìn ni gbogbo àwọn èèyàn ti gbọ́n lórí diaspora ni gbogbo ti gbọ́n. Yes, à ń gbọ́ yìí o. À ń gbọ́ yìí. Hello. mo fẹ́ ní kí n sọ kan ní èkó rí Ọbásanjọ́ ò lè sọ̀rọ̀ because ó máa ń gbé gbogbo ilẹ̀ tó òun nìyẹn tí Yorùbá ní sọ̀bá dúró máa ń tó gbẹ ló máa ń gbà padà lórí kan sí ilẹ̀ ilẹ̀ tí Ọbásanjọ́ jí tó jẹ́jẹ́ Nàìjíríà ó tó yẹn márùn-ún ó mọ̀ pé tí Yorùbá bá dúró ọmọ àgbà ògbòdò ọmọ ilẹ̀ yẹn máa gbà padà sẹ́ẹ̀pì sí Tinubu náà wọ́n sọ gbogbo wọn lé tó wà ní gbogbo Èkó Tinubu ló ní ó máa kó gbogbo ẹ̀ ló máa gbà padà fún wọn lé sọ fún Yorùbá ìkó tó fà á gbogbo ó jà fún nìyẹn ìkó tó kà máa Yorùbá máa gbà ògbó lẹ́yìn padà ìkó kì í ṣe tiwọn kì í ṣe ìkó tó fà á gbogbo nìyẹn ọ̀bẹ sọ̀bọ̀ bá ṣe fẹ́ mọ̀ pé lẹ́kùn wà tó ń gbà yẹn kì í ṣe tiẹ̀ tó máa kì í ṣe tiẹ̀ gbogbo ẹ̀ ló máa gbà padà. Àmín. Gbogbo kìíní yẹn ẹ má gbàgbé Lai Mohammed ẹ má yẹ bàbá àtọ bàbá Lai Mohammed yẹn gbogbo. Lai Mohammed tó Lai Mohammed ó tá à ń gbọ́ ọ̀rọ̀ tó ń sọ sí. Lai Mohammed ó ń gbọ́ ọ̀rọ̀ tó ń sọ o àwọn tí inú bí nìyẹn o má rò wípé bóyá pé o lè ṣe gangan Lai Mohammed kó láì jáde síta àbí kó sọ nǹkan kéèyàn kan kó gbọ́ wọ́n á pè é pa ni òótọ́ ni mo sọ fún ẹ. Àmọ̀rò pé Fúlàní ló fún ọ lóúnjẹ Fúlàní ló ń pín owó pẹ̀lú wọn náà. Bẹ́ẹ̀ni. Ọlọ́run ló mọ̀. Bọ̀dì ṣé Nàìjíríà téèyàn bá kú wọ́n máa ń gbé pamọ́ ní àbí báwo. APC lọmọ tó ṣe wẹ́dì PDP ló lọ rẹpísẹ́ǹtì ọmọ Buhari tí ẹni pé wèrè ni wọ́n
ṣé ní pé lórí burúkú ni wọ́n PDP àti APC kan náà ṣé ní pé kan náà ni wọ́n wọ́n ti ọlọ́kan tó àṣírí wọn many ways ní olórí burúkú ni wọ́n ọlọ́run ti ń tó àṣírí wọn ọlọ́run máa bá gbogbo wọn jẹ́ pátápátá ni àmín àti wọn máa tú láìpẹ́ yìí. àmín ṣé ní Lai Mohammed yẹn olùkẹ́ bá sọ kẹ́ máa fẹnu sí olórí burúkú tó ṣe níbẹ̀ lọ́wọ́ sí yẹn ọmọ alẹ́ Yorùbá ni èmi náà ní kí n ṣe Yorùbá Fúlàní ni. mo mọ̀ pé òkìní báwo ló ń polúkọ ẹ̀ náà Ọbásanjọ́ pàápàá kì í ṣe Yorùbá náà mo rò pé Ìgbò ni. ṣé Lai Mohammed. no Ọbásanjọ́ yìí ló mi Yorùbá náà. èmi náà wọ pé kò lè jẹ́ Yorùbá. kì í ṣe Yorùbá ọmọ kìíní ní Ìgbò ni. ọ̀pọ̀ gan tó ń ya wèrè bẹ́ẹ̀ yẹn Fani-Káyọ̀dé tí ó lọ sí ilé ilé bàbá Ìgbòho tó ń interview nǹkan ọ̀tọ̀ ló bá lọ sọ́dọ̀ bàbá Ìgbòho nǹkan tó bá lọ́dọ̀ bàbá Ìgbòho tó ń change method ìmọ̀kan tó lè sọ mọ́ ó wá yí èmi máa pé mission kan tó bá lọ sọ́dọ̀ bàbá Ìgbòho pé kí bàbá Ìgbòho má sọ̀rọ̀ lórí Yorùbá nation mọ́ nǹkan tó wá ní pé nǹkan ẹ̀ tó wá báyìí nǹkan tó ń bá lẹ́nu ẹ̀ kò lè sọ̀rọ̀ kó tó bá wọn wá change ẹ̀ ṣé ọ̀nà sáà kan tí mo sọ. bẹ́ẹ̀ni. èèyàn tó ń pa àwọn fámìlì ẹ̀ Fúlàní tó ń pa àwọn fámìlì yìí tẹ̀lé lọ ń bá àwọn ẹni ya fọ́tò ẹ máa lọ bá màrà ní ya fọ́tò tó ń pa yín àwọn DSS tó ń pa àwọn fámìlì Yorùbá yìí ẹ tó bá wọn lọ báwo pé báwo lọ bí mo ṣe ṣe torí pọ́ọ̀sì náà bí mo ṣe ń tà wọn lọ́sẹ̀ ṣe bí lára àdàbà ìpawó ṣáná sáà àbí. èyí tó àwọn Yorùbá fámìlì yìí ẹ tẹ̀ kọ́ lọ bá wọn ya fọ́tò ẹ lọ bá wọn máa rìn ẹ lọ bá wọn lọ ṣe pàtí ẹ lọ bá wọn máa lọ ṣe mítì ẹ lọ bá wọn lọ pléènì pọ̀ tí máa rí kí yóò máa bí yóò máa dùn èmi náà kó tó ṣe lọ sí àpárí ilé bàbá Ìgbòho tó ẹ̀ Fani-Káyọ̀dé mọ̀ fún ẹ̀ Fani-Káyọ̀dé mọ̀ fún ẹ̀. ó fẹ́ lọ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu kìíní ni Sunday Igboho ni. nǹkan tó ń bá lọ wọn lọ ṣe ní jìjì ìlú náà wọn máa ń dà wọn máa ń bẹ òun náà ṣe wọn máa ń bẹ ṣe láti gbé kọ́mọ́ kó ṣe ìdì fún ọmọ àwọn tó máa ń bẹ òun náà ṣe nǹkan tó bá lọ sọ́dọ̀ bàbá Ìgbòho ọ̀tọ̀ ni nǹkan tó bá lẹ́nu máa ní nǹkan máa ẹ̀ jẹ́ pé ó fẹ́ help citizen ó ti gbọ́pọ̀ ẹ̀ ní Yorùbá tán ṣe ọ̀nà sáà ó lè ké ẹ̀yìn ẹlẹ́yìn ó lè sọ ọ̀pọ̀ tó ti rí tó ọmọ tó ẹ̀ma dúró tí yàrá Ìgbòho tọ́jú mi àwọn tó tẹ̀ sọ sí tó tẹ̀ sọ tó fọ́ rárá ní òye kà wọ́n dáadé mọ̀ tó jẹ́ pé wọ́n pọ̀ ṣe ọ̀nà sáà wọ́n tí bàbá yẹn ṣe é express ààrẹ ìjọ yẹn tó ti wà nígbà àdúgbò sọ̀rọ̀ yẹn ó lè kú sẹ́kún àbábòó kú sẹ́kún èmi kọ́ mo fẹ́ ké ó ti travel ní náà àbábòó máa wá Germany ṣeré náà ó ti já sí live in Germany náà ó ti já sí live everywhere náà ó dẹ̀ ó wá sí pa ó dẹ̀ bẹ́ ṣó òkú tó lọ agbá tó lọ́wọ́ fún ọlọ́run dídì fún ni pé ókè kí ni ìyẹn fi ràn án fámìlì ẹ̀ lọ́wọ́ kò dẹ̀ inú èdè tó yẹ kí àwọn fámìlì ẹ̀ ṣẹlẹ̀ ni ó dẹ̀ ìgbẹ́ni fún ẹ̀mẹ́kú dẹ̀ pọ̀ sójú ẹ̀ àwọn tó ń lọ tó jẹ́ graduate wọn ò ríṣẹ́ agbèrè ló ń ra mọ́tò ló ra ilé 200 mọ́ agbèrè lálé ó dà tẹ̀ 200 million mo lè fẹ́ mo lè lánú ọ̀rọ̀ Nàìjíríà náà máa ní àtàǹgbẹ̀gbọ̀ olùwọ̀ṣẹ́ ẹsẹ̀ mi o ẹjọ́ òníṣẹ́ lọ́wọ́ tó pọ́sibù ní lóòrùn tí ọkọ̀ bẹ́ẹ̀ kọ́ pọ́sibù náà sẹ́ẹ̀ kò pọ́sibù náà ó níṣẹ́ lọ́wọ́ pẹ̀lú alẹ́ tó pọ́sibù ẹ̀kọ́ dání Tinubu ṣe ó ṣèkó lábàlàbàlà kóró fún àwọn tó yẹ kó kóró fún ó ṣe bàlàbàlà tí a understand ọmọ mi wá gbógun ti àbágbòho ẹni tó fẹ́ gbàlùbálẹ̀ ọdún gbógun ti ìkọ̀sọ́ ọmọ kí inú ìbàjẹ́ ẹ̀rọ ti ń jẹ nínú Nàìjíríà ẹ̀rọ ti ń jẹ tí a understand ẹ̀rọ ọmọ tó wà ní Germany ìgbó sọ padà ó máa tó wà ní Germany ní ìtò ń sọ kókòkòtò ìgbà tó ń lọ sí ìtọ́ ti ọ̀rọ̀ àbọ̀ ti lọ bẹ̀wò ọmọ yẹn ti lọ yẹ̀wò ní Germany tó wà ó ti change ọ̀rọ̀ òun náà ti change ọ̀rọ̀ ó ti change ọ̀rọ̀ automatically ó change ọmọ yẹn wà bẹ gbogbo èlé ni wọ́n because nínú Nàìjíríà ẹ̀rọ ti ń jẹ nínú ìbàjẹ́ Nàìjíríà ẹ̀rọ ti ń jẹ kílẹ̀ bí family ẹ̀ máa kú bọ̀ ní ìlàgbà tó ti ń lọ́wọ́ yẹn nínú Nàìjíríà yẹn ó tẹ lọ́rùn ṣẹlẹ̀ ní lọ́wọ́ méjì yẹn ẹ̀rọ máa ẹ̀jẹ̀ bá ti jí láàárọ̀ bàbá mi wò lédè tẹ́ bá ti wà ní church ẹ̀ máa wọ́n lédè tẹ́ bá ti wà ní show ẹ̀ máa wọ́n lédè anyway tẹ́ bá ti wà èdè ni kì í ṣe bàbá sọ́jọ́ ní kọ̀ọ̀kan àwọn Fúlàní fi abíyá àwọn tó tẹ́ ìsàbíyá tó náà ti jalè kò fẹ́ kí Yorùbá gba gbogbo kiri tó ti jí ni kò fẹ́ kí Yorùbá lè sọ̀ gbà ni ìkọ̀sọ́nà tó ti Yorùbá dúró wá gba ọgbẹ́ padà lọ́wọ́ ẹ̀ ní kì í ṣe díẹ̀ Tinubu náà dìsẹ́ntì gbogbo ọmọ yẹn dìsẹ́ntì ni wọ́n tó kọ́ tó fà tó ọ̀fẹ́ kí jẹ́ kí Yorùbá yẹn dúró nìyẹn ọ̀fẹ́ support ìkọ̀sọ́nà tó gbogbo tó ní yẹn tó gbà yẹn owó Nàìjíríà owó citizen Nàìjíríà ni owó títì Èkó ni ní Tinubu fi ra gbogbo Èkó pa
ìkọ̀sọ́nà tó ní Yorùbá dúró wọ́n gba ọgbẹ́ padà lọ́wọ́ ẹ̀ ó súwọ̀ ẹbí wọ́n máa gbà ó súwọ̀ ọba fẹjọ́ náà gbogbo ilẹ̀ fáwọn ètò tó gbà yẹn kì í ṣe tiẹ̀ ó ti ní ọdẹ máa gba gbogbo ẹ̀ nǹkan tó bá tó bẹ̀rẹ̀ sọ̀pọ̀tì Yorùbá nìyẹn jọba sáàdì ni àgbọ́yé kí láàárọ̀ ẹ máa wò wọ́n lépè láwọn màmá ẹ̀jì yẹn ẹ wọ́n lépè wọ́n ti bàlú yẹn jẹ gan wọ́n ti bàlú yẹn jẹ gan wọ́n ti turn it upside down. Ọlọ́run á fún wa ṣe. ẹ ṣe gan bàbá Ọlọ́run Ó máa dáa. fún yín agbára sí Ó dáa. iṣẹ́ tí yín ṣe dáa mo rí gbogbo ẹ̀ Ó dáa. Ọlọ́run fún yín lágbára Ẹ̀yin tẹ́ jẹ́ tèmi ẹ ti ń gbọ́ bó ṣe inú bí ẹlòmíì ara ń kọ àwọn ẹlòmíì kò mọ bó ṣe máa ṣe mọ́ Ọbásanjọ́ mọ̀ wípé lóòótọ́ ẹ̀jẹ̀ Yorùbá ò sí lára yín tó bá gbé ẹ̀jẹ̀ Yorùbá wà lára yín ó jẹ́ kó support Yorùbá fully because nígbà tá a bá ń wádìí ẹ̀ dáadáa báyà mọ̀ pé o iṣẹ́ ọmọ Yorùbá fully ògùn sáwárí wọn ni ò sáwárí wọn Ìgbò nìyẹn padà sí Biafra kó lọ bá Biafra fight bó ti o fẹ́ gba Biafra nation ẹ lọ sọ́hun kó lọ bá wọn fight ẹ̀ máa ń wà nínú Yorùbá nation kó wá jẹ́ bí àtakò fún wọn tó bá jẹ́ àtakò fún wọn because gbogbo ilẹ̀ onílẹ̀ tó gba yẹn ò lówó láti ra gbogbo yẹn náà mo rántí nígbà tó lè jẹ́ pé nínú ilẹ̀ tó lè jẹ́ pé ṣe nǹkankan nígbà yẹn lọ́wọ́ àbí báwọn náà jẹ́ pé náà àná nígbà tó lọ báyìí wọ́n ti tà nínú àwọn ilẹ̀ àwọn ọmọ nílẹ̀ wọ́n mọ̀ pé bó ṣe lọ ẹgbẹ́ ò ní padà kó máa kú sọ́hun ni ó dẹ bó ṣe dé báyìí ó gba gbogbo lẹ́yìn ibi tó máa ẹni tó máa mú tìmọ́lé ò tì wọ́n mọ́lé ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀ yẹn because ó korò gan you are wicked you are very wicked somebody wey wicked wey we know you are number one wickedness your name they can call your name wickedness so make sure know from today ẹyọ kan nìyẹn o Tinubu mo bá dé máa sọ fún ẹni all the time mo máa sọ fún ẹ because tí ẹ bá wà ní politician tẹ́ bá kú wọ́n máa gbé òkú yín wọ́n máa gbé pamọ́ wọn ò ní fẹ́ kẹ́nikẹ́ni kó níbi tí ikú yín wà wọn ò ní fẹ́ kẹ́nikẹ́ni kó sọ ibi tí ikú yín wà wọ́n máa gbé pamọ́ ṣé nǹkan tó ń ṣe yìí ṣé orúkọ ilẹ̀ rò pé ó máa wà títí forever ni orúkọ yìí ò lè wà títí forever now somebody use today so another person go use tomorrow so why you can't leave these people to live their life ohun tí mò ń sọ fún mi báyìí pé ẹni tó bá tí ò gbà pé Yorùbá nation kó dúró ayé ẹ̀ máa túká ní Ọlọ́run bí ẹnikẹ́ni bá lọ́wọ́ sí i tó sọ pé Yorùbá nation pé n ò ní gbà á wàláì wo ẹ̀mí ẹ̀ máa bọ́ lójijì èmi mo sọ bẹ́ẹ̀ fún yín nítorí pé these people they are struggle enough they are tired for struggle for diaspora pàápàá báyìí tẹ́lí Facebook àbí YouTube ó kàn jẹ́ nìkan tó lè jẹ́ pé they are so good people if you know so diaspora ti dàrú diaspora ó ti dàrú nítorí pé bó ṣe ara ń kọ ọmọ yẹn tó gbogbo pátá ti sáàsì diaspora gbókè náà tó bá jẹ́ bẹ́ẹ̀ káwọn kúkú bà orúkọ yìí jẹ́ kò dá bẹ́ẹ̀ yẹn náà ìwà ti Sanwó-Olú ok olè ó tún gbé olè sípò òun ni Sanwó-Olú náà ẹ rò pé gọ́fúnà Èkó burúkú ò nìyẹn gọ́fúnà olówà lẹ́kọ̀ọ́ Sanwó-Olú kẹ̀ tó ń bá sọ̀rọ̀ Sanwó-Olú ó tún gbé olè àpààyàn ẹgbẹ́ ẹ̀ ó fi ṣe lórí àwọn ọmọ gáràjì so àwọn tó dẹ̀ jẹ́ pé lébra kò ti ṣe lébra ó dẹ̀ ńlá ó ṣe nǹkan oríṣiríṣi ẹ kúkú pé Nàìjíríà kẹ́ lọ tà á ẹ wá ìlú tó dẹ̀ jẹ́ pé ó fẹ́ ra ìlú ẹ lè ta fún Amẹ́ríkà ẹ lè ta fún Germany ẹ lè ta fún Belgium àbí kẹ́ ta fún Haúsá àbí kẹ́ ta fún British àkúrà lọ́wọ́ yín ẹ lọ ta fún British kẹ́ pín owó yẹn fún àwọn citizen Nàìjíríà ohun tó kù fún kẹ́ ṣe nìyẹn àmọ́ tẹ́ bá dúró gbogbo àwọn tí ìyà ń jẹ bẹ́ẹ̀ yẹn pọ̀ àwọn tí ìyà ń jẹ bẹ́ẹ̀ yẹn ó ti pọ̀ jù ìyà yẹn pọ̀ ẹlòmíì wà bẹ́ẹ̀ tó rẹ̀ pé kò rí jẹ tẹ àárọ̀ jẹ báwo ló ti máa rí talẹ́ ẹni tó rí tẹ àárọ̀ jẹ báwo ló ti máa rí talẹ́ òkùnrin rí tẹ àárọ̀ jẹ kó tó sọ talẹ́ náà but ebi pa wọ́n
ebi ń pa wọ́n wọn ò mọ̀ ní tó lè tọrọ nǹkan lọ́wọ́ ẹ̀ Ọbásanjọ́ tó lè wá sọ̀nù ọ̀nà ẹ̀ láti wá tọrọ jẹ ìwọ tó láwùn yìí ajá ò lè jẹ gbẹ́ bó ṣe wà because we know you I know you very good ajá ò lè jẹ gbẹ́ ogun ṣó ara ẹ pé you are former president former president ẹ̀bẹ̀ kí ló fi dà fún wa former president ọ̀nà Nàìjíríà lọ́wọ́ ni ó ràn ọmọ Yorùbá lọ́wọ́ ni former president yìí ṣé o fún ọmọ Yorùbá ló ń jẹ ni talk to me former president yẹn ṣé o fún Yorùbá ló ń jẹ ni àwọn ọmọ Yorùbá mélòó ló gbé tó sọ pé kéde náà ìwọ lọ wà nípò gíga yìí gbogbo ẹ̀ pátá Haúsá ni bó bá dé airport pápá Haúsá ló máa jẹ́ ọ̀gá ń bẹ̀ òde tinka Haúsá ló máa jẹ́ kiri bẹ̀ òde immigration Haúsá ló máa jẹ́ ọ̀gá ń bẹ̀ gbogbo ibikíbi tó bá dé Haúsá ló jẹ́ ọ̀gá ń bẹ̀ àwọn Yorùbá bá ẹ fi wọn sípò nǹkan kàwé lásán ni àwọn fámìlì wọn kan sanwó lásán kí àwọn ọmọ ọlọ́mọ lọ sí skul kò sí iṣẹ́ tó lè ṣe àwọn míì pàápàá báyìí ó ti sún wọn pàápàá báyìí ó kú jókòó sí íńtánẹ́ẹ̀tì kó kú máa jà lébẹ̀ láti lówó jẹun nígbà tí fámìlì àti ẹbí ó náwó lórí ọmọ kan wípé òkè náà tó bá dọ̀la máa jẹun tó dẹ̀ jẹ́ pé ọmọ náà ò ní kòkó mú wálé kí ló fi pọ́ máa ṣe tẹ́ ẹ̀ bá tún rí ìlú ènìyàn bẹ́ẹ̀ yẹn báyìí ẹ sọ pé yahoo ni ẹ tún mú wọn tó bá dé ọmọ kan tó lè gbé orí owó àbí orí kiri kan ṣe báyìí ẹ tún mú wọn ẹ sọ pé yahoo ni ṣé ìtẹ́ yìí ṣe ojú yahoo lọ ni Ọbásanjọ́ ìtí wọ́n ń ṣe tí kò ju yahoo lọ Tinubu ṣé ìtẹ́ yìí ṣe ojú yahoo lọ Sanwó-Olú ṣé ìtọ́ ń ṣe kò ju yahoo lọ tẹ́ bá kú gbé kọ̀mpútà tó lọ jókòó kó ṣe yahoo ó sàn jù because all of you are fraud Nigeria. I'm telling you, you people, you are fraud. And then you think you say you go fraud forever. No. Àwọn ọmọ tí Ọlọ́run fún ní ìmọ̀, àwọn ọmọ tí Ọlọ́run fún ní ọgbọ́n, wọ́n ti dìde nísìnyí tó sọ pé no, a lè wà lábẹ́ yín because tá bá wà lábẹ́ yín a lè dìde. Tá bá wà lábẹ́ yín a ò lè jẹ́ ènìyàn. Ẹ lè fi wọ́n lẹ̀ kán lọ. Tó bẹ́ẹ̀ láti fi wọ́n lẹ̀ because tẹ́ bá fi wọ́n lẹ̀, ó mọ̀ pé ìyá máa jẹ yín lọ́la. Ẹ̀yin arúgbó wọ̀nyí. Tẹ́ ìdarúgbó kẹ́ rí ọ̀nà ọ̀run tẹ́ ẹ lọ. Ọ̀nà ọ̀run ti ṣí sílẹ̀ fún kẹ́ lọ tí ẹ bá lọ pàápàá bá gbogbo orúkọ yẹn gbé pamọ́ irú ẹni Sanwó-Olú ń parọ́ náà ó ń parọ́ tó lọ ń gbé fọ́tò 1970 something tó lọ ń gbé pé òun lọ kí Tinubu àwọn lọ kí ní London ó wà ní hospital ó ṣe kìíní kan olórí burúkú nìyẹn gbogbo irú àwọn èèyàn bẹ́ẹ̀ ni ó jẹ́ kí àwọn Boko Haram tó ń pààyàn mọ́lé wọn ni. Let you people go to their house and go kill them. Ẹ lọ sílé wọn ní kankan. Ẹ lọ sílé Tinubu. Ẹ lọ pa tó bá gbọ́ ti wà láyé. Sanwó-Olú ẹ bu wá lọ síbi tó bá wà. Kò sí gáàdì tó máa ní. Ẹ pàdánù. Ọbásanjọ́ náà pàápàá bá ẹ pàdánù. Gbogbo àwọn èèyàn tó lè jẹ́ pé bóyá pé dààmú Nàìjíríà wọn. Ẹ pa wọ́n dànù. Ẹ jẹ́ kí ìlú yẹn kó ní ìsinmi. Because tí ikú bá pa àwọn tó máa pa ń bẹ̀ báyìí rí pé gbogbo máa sí táìtì ni. Wọ́n máa sí táìtì ni now. They are so evil. Wọ́n rò pé evil wá láti ìlú mi ni. Àwọn gangan ni evil ní ayé yìí. Òtọ́ ni mo sọ fún mi ò lè parọ́ fún yín. Evil ni wọ́n. Evil ni wọ́n. Ta ni evil number one is Ọbásanjọ́ is the original evil. Evil ni ó máa lẹ́rìí sí tó máa sọ̀rọ̀ bí kọ̀ǹkọ̀ tó wà nínú omi. Ó máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ inú ẹ̀ ò dáa. Inú ẹ̀ burú gan, inú ẹ̀ korò. Inú Ọbásanjọ́ ó dọ̀tí bàjẹ́. Ó dọ̀tí inú òjè ní kí kó dẹ̀ jẹ́ pé kí o máa ṣí tí inú bá ṣe ń ṣí tó bá wo inú Ọbásanjọ́ wà láàyè kọ̀rọ̀kọ̀rọ̀ tó wà ń bẹ̀ kò ṣe kó bẹ́ẹ̀ náà ni Tinubu bẹ́ẹ̀ náà ni Sanwó-Olú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n wà ń bẹ̀ yẹn tó wà against Yorùbá nation ẹ̀dẹ̀ ní ṣoríire Ọlọ́run ẹ̀ ní ṣoríire ayé yìí máa bàjẹ́ ni dédédédé lẹ máa bá kú ẹ̀ ní fi gbádùn ẹ̀ wò tí gbogbo èèyàn bá ń gbádùn ẹ̀ ní gbádùn Ọlọ́run ara máa ní yín ni ara máa ní yín gbogbo nǹkan tẹ́ bá ṣe máa dàrú lójú yín gbogbo nǹkan tẹ́ ní máa bàjẹ́ ni èmi mo sọ bẹ́ẹ̀ fún yín ss mo sọ pé mi ò tí lọ mi ò tí fi í sílẹ̀ ẹ fi lè ní kélẹ̀ o ẹ fi lè ní ké ẹ fi sílẹ̀ o bí ẹ bá fi lè ní ké tí ẹ bá fi sílẹ̀ bí ẹ bá fi lè ní ké tí ẹ bá fi sílẹ̀ ayé yóò ní sùn wọn o bí ẹ bá fi lè ní ké sílẹ̀ ikú òjijì máa pa yín ni o bí ẹ bá fi lè ní ké sílẹ̀ ebi máa pa yín ni o
bí ẹ bá fi lè ní ké sílẹ̀ ọmọ yín máa kú lójú tẹ̀ máa fi ọwọ́ yín fi sín bí ẹ bá fi lè ní ké sílẹ̀ ayé yín máa dàrú ni èmi mo sọ bẹ́ẹ̀ fún yín gbogbo ibikíbi tẹ̀ bá gbà wo ẹ máa rí ìtìjú ni gbogbo ọ̀nà kọ́nà tẹ̀ bá gbà ó máa rí ìtìjú ni ọmọ yín máa jẹ́ agbe ní ọjọ́ ayé yín ọmọ yín máa tọrọ jẹ ní ọjọ́ ayé yín ọmọ yín máa béèrè fún oúnjẹ ní ọjọ́ ayé yín ọmọ yín máa di bábíàlà kó tó dọjọ́ ayé yín because you people you are wicked man you are wicked ṣé o mọ nǹkan tó ń pè ní wicked ló jẹ́ you are wicked má sọ pé o jẹ́ yàn dáadáa sí Nàìjíríà you don't help Nigeria Ọbásanjọ́ ìwọ ni mo bá wí o help Nigeria at all o mọye gbà tó lè jẹ́ bó ti jẹ́ president kí ló ṣe àwọn èèyàn ò lè sọ̀rọ̀ tó bá sọ báyẹn máa mú wọn ẹ lọ tì mọ́lé irú ẹ̀ náà sọ because no freedom for Nigeria bí ẹlòmíì bá sọ pé òun dé láti America àbí London Germany àbí Belgium ẹ máa múra lẹ́sẹ̀kẹsẹ̀ ibi tó dé sí ẹ lọ pàdánù ẹ ti ní àwọn èèyàn tẹ́ máa ń lọ kẹ́ lọ pàdánù àwọn ọmọ lọ́mọ tó lè jẹ́ pé ó ṣe agitator tó lè jẹ́ pé ó wà lórí online lẹ́sẹ̀kẹsẹ̀ tẹ́ bá mọ ẹ̀ mú wọn ẹ̀ gbé tì mọ́lé ẹ̀ bá sọ wọ́n di ẹni tó mí pàápàá ní ọmọ méjì mí ní mẹ́ta ẹ̀ sọ wọ́n di ẹni tó ní tí ọmọ ò ní bàbá mọ́ ẹ̀ wá ọgbọ́n ẹ̀ pa wọ́n dànù oúnjẹ tẹ́ fún wọn tí ó lè jẹ ìwọ lè jẹ oúnjẹ tó ń fún yàn ní sẹ́ẹ̀lì ẹ̀ lè jẹ́ ni nígbà tó mú ẹ ní jọ́nà lọ́hùn yẹn tó ń lọ gbé tì mọ́lé tó wà ń bẹ̀ tí tó ń fi ẹlẹ̀ tó jáde ṣé oúnjẹ tí àwọn ọmọ yẹn jẹ náà ń fún ẹ jẹ bẹ̀ irọ́ ló pa nítorí pé ẹ̀rù Buhari ń bà ẹ́ o lè súnmọ́ mo rò pé ọ̀gá ẹ̀ ló jẹ́ nígbà tó wà lámì àbí ọ̀gá kìíní kọ́ ló jẹ́ ni ọ̀gá Buhari kọ́ ló jẹ́ ni ní àmì náà but now nísìnyí báyìí o lè tó láti wojú Buhari láti bá sọ̀rọ̀ pé wá ń bí o ohun tó ń ṣẹlẹ̀ yìí ò dá o bó ṣe Nàìjíríà lọ yìí ò dá o ẹ̀rù ń bà ẹ́ nítorí pé wọn náà wà náà tó ti pín owó o ti jẹ dodo o lè sọ títọ́ mọ́ o ti jẹ dodo ẹlẹ́nu gọ̀bìrì o ti jẹ dodo o lè sọ̀rọ̀ mọ́ idiot o ti rí Yorùbá ọ̀dẹ̀ ẹ ti rí wọn o kó sí àárín wọn òun dà wọ́n rú ibi náà tó para sí ọ̀rọ̀ ibi tó ti ń bọ̀ ọmọ Ìgbò padà síbi tó ti ń bọ̀ jọ padà síbẹ̀ you are not be Yorùbá now. You are not be Yoruba because if you are Yoruba sef you are bastard Yoruba ọmọ àlè Yoruba nìyẹn because tí wọn bá fẹ́ ṣe gan ni kò ní ṣe é ṣe pé òkú máa sùn ó ní lọ gbé bọn kó máa pa wọn ní títì lọ gbé bọn kó máa pa wọn ní títì náà ọ̀dẹ̀ burúkú yìí lọ gbé bọn kó máa pa wọn ní títì ó bá fẹ́ ò bá kọ̀ wo àwọn tó jẹ́ outsider tó bá ní owó tó ń kówó jọ àwọn tó wà ní diaspora bí àwọn tó wà ní outside àwọn ọmọ òsì ní Nàìjíríà wọ́n wà ní kinní kan wọ́n send owó sí wọn pé kán máa ṣe Yorùbá nation lọ wọ́n kàn ń pa wọ́n dànù ni but ìwọ́rí náà orí báwo ló ṣe sọ idiot àgbàlagbà ọ̀dẹ̀ burúkú yìí oníbẹ̀ ò dẹ̀ sọ náà why you no say to them pé nǹkan tẹ́ ṣe yìí ò dá o ẹ má ṣe o ó jẹ́ kó sọ bẹ́ẹ̀ fún ọ náà because orí Yorùbá nation kò ní ṣe gbà ta ló máa gbà pé Yorùbá kó pín ìwọ ò lè gbà náà because oúnjẹ nínú máa dàrú ni you are eating for bad so bó ṣe jẹ́ ni ẹ̀yin tèmi ní diaspora ẹjọ́ torí ti Ọlọ́run ẹ lọ subscribe sórí YouTube channel mi ẹ lọ subscribe ẹjọ́ ẹ lọ subscribe síbẹ̀ Ọ̀nà Àrà Foundation TV ẹ lọ subscribe ń bẹ̀ so tí n bá drop new film ẹ tètè máa rí ẹ̀yin tèmi God bless you and God bless you màá tún pàdé yín ní ọjọ́ Monday but ẹjọ́ ẹ̀jẹ̀ múlẹ̀ ní kédání ẹ fi wọ́n lẹ̀ o mo ti sọ ọ lẹ́ẹ̀kan bí ó bá jẹ́ bẹ́ẹ̀ tọ́píkì tí màá mú wá ní ọjọ́ Monday ẹ̀ ní láìkẹ̀ rárá ni ẹ̀ ní láìkẹ̀ ẹ̀ òótọ́ ni mo sọ fún yín ẹ fi wọ́n lẹ̀ o kí àwọn olórí burúkú tó máa wà nílùú kó máa wà nílùú wọn lọ o. Hello. Bàbá mi ẹ kálẹ́ sà. Ẹ kálẹ́ o. Yes sir. Ọ̀rẹ́ yín ló pè é. Ṣé rí àwọn tí wọ́n mọ̀ nǹkan oríṣi wọn Yorùbá ti gbé already. A ti lọ ṣùgbọ́n ọjọ́ tá a máa lọ láti mọ̀ ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà
we are going. Amen. Ṣé láwọn tá a bá dòwò pọ̀ yẹn? N tó wà lọ́kàn wọn, ọkàn wọn lè jòkúta lọ. Bẹ́ẹ̀ni. Ní àwọn arábí. N tó ní kó má ṣe yẹn. Pé bóyá bó ṣe ń dà wá láàmú, tó ń dà àwọn Ìgbò láàmú, tó ń dà Yorùbá láàmú. Wọn ò lè fi ilẹ̀, wọn ò lè jáwọ́. Ṣé láwọn tí ò mọ̀kànmọ̀kàn sí, àwọn gbogbo náà wọn ò ní kọ́ wọn kán tó mọ̀ pé kò ṣe eré. Eré kọ́ làwọn púpù yẹn bá wa ṣe, àwa là ń sùn, àwa là ń tòrò gbé. Bẹ́ẹ̀ni. Àwa lóye òye. Torí tó dẹ̀ ṣe wá ni pé pátí tá a lọ lójoojúmọ́, tá a ṣènáwó, tá a raṣọ ẹbí, tá a raṣọ ara. Kò yẹ ìyẹn ló fà á. Because mo sọ pé àgbà tí ò kẹ́ òun sọ̀rọ̀, ó bá kẹ́tọ́ sáré. Òun ni ọ̀rọ̀ tó wà bẹ́ẹ̀ fi wọ́lẹ̀ o, wọn ò ní kọ́ wọn. Àwọn tó jó lórí wa sì tó bá yá wọn ò ní àwọn tó jẹ́ pé bóyá wọ́n ń tẹ̀lé wọn àwọn olóṣèlú tó ń fún dèrèkà ráìsì kan tó ń fún ní kíní kan tó bá yá wọn sì àwọn gan wọn máa ná olóṣèlú bí wọn máa ná kúrò nílé ẹ̀. Lágbára Ọlọ́run. Ọjọ́ ń bọ̀ lórí wa wí ẹ máa wò ṣẹ́gbọ́n. Ó dáa. Bye. Yes, sir. Hello. Hello. Ó ga ṣẹ́ ní àwọn àgbàlagbà máa ń sọ̀rọ̀ kan ó ní ẹ̀yìn ìyá ń jẹ kìkú gbọ̀rọ̀ ìyá ń jẹ lómi tó lè fẹ́ sọ̀rọ̀ ṣó mo dẹ̀ ní ìgbàgbọ́ àti ìdánilójú pé ẹni tẹ́bi bá ń pa kò lè gbọ́ wàásù ẹni tẹ́bi bá ń pa kò lè gbọ́ wàásù o láíláí kò lè gbọ́ wàásù ebi ń pa àyàn òde àwọn àlọ́lẹ̀ gà wàásù tó sọ pé ó ṣe wàásù fún ọ kí ló fẹ́ gbọ́ onímọ̀ nǹkan tó máa gbọ́ àbí ọmọ bẹ́ẹ̀ yẹn so òun ni ohun tó wà ńlẹ̀ yìí ohun tó wà ńlẹ̀ yìí gbogbo ipátá lẹ́mọ̀ ìná gbogbo ipátá lẹ́mọ̀ nǹkan tó wà ńlẹ̀ yìí àmọ́ ànígbàgbọ́ àti ìdánilójú pé olúwa á gbà wá là ọba olùṣẹ́gun àjàṣẹ́gun á gbà wá là gbà mí lọ́wọ́ amúnisìn olúwa gbà mí lọ́wọ́ amúnisìn olúwa gbà mí lọ́wọ́ amúnisìn tó ń fẹjọ́ mi rọ̀ kiri gbà mí lọ́wọ́ amúnisìn olúwa gbà mí lọ́wọ́ amúnisìn olúwa gbà mí lọ́wọ́ amúnisìn olúwa gbà mí lọ́wọ́ amúnisìn tó ń fẹjọ́ mi rọ̀ kiri gbà mí lọ́wọ́ amúnisìn olúwa. Hello. Hello. Hello, baba. Yeah. Ẹ káalẹ́ sà. Ẹ káalẹ́ o. Ẹ wà lórí program lọ. Bẹ́ẹ̀ni. Mo ìtòrí láti bí ọjọ́ mélòó kan mi ò ráyè láti gbọ́ program yìí ni. Ọ̀tálẹ̀ yìí ìgbà kan á gbọ́ program rẹ ló jẹ́ kí n pè é. Ó dà. Ẹ kú ètò. Ó ga. Ọlọ́run á máa wà pẹ̀lú lágbára Ọlọ́run. Àmín. Lágbára Ọlọ́run ìjọ Ọlọ́run náà á dẹ̀ máa tẹ̀síwájú. Àmín. Ẹ ní rí dààmú lágbára Ọlọ́run. Àmín ẹ pọ̀ o. Gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń ṣe yìí fún kí ọ̀rọ̀ Yorùbá kó lè dúró lágbára Ọlọ́run gbà tó bá dúró tí gbogbo ẹ̀ bá dùn àní fi yín ṣàwátì lágbára Ọlọ́run. Àmín àmín àmín. Ẹ wà ní rí dààmú lágbára ẹ ní rí dààmú lórí ọmọ. Àmín. Ẹ ní rí dààmú nínú ìdílé yín. Àmín o. Wọn ní sáré pè yóò jìjì lágbára Ọlọ́run. Àmín o. Ṣé rí gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń ṣe ìdábàdẹ̀ dá àlàyé kan sẹ́ẹ̀ tó ń sọ pé òun fẹ́ máa péré yín láì dá òun fẹ́ máa péré yín ní aburú lágbára Ọlọ́run àwọn níbi ẹ máa padà lé lórí lágbára Ọlọ́run. Àmín 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 àmín. Ìgbà tí Yorùbá nation yẹn tó bá dé tí gbogbo ẹ̀ bá wà nírọ̀rùn ẹ̀yin náà lágbára Ọlọ́run nínú ọlálẹ̀ náà máa wà lágbára Ọlọ́run. Àmín. Orúkọ yóò ní parẹ́ lágbára Ọlọ́run bàbá. Àmín àmín àmín. Ẹ wo láti bí jọ́mẹ́ta mi ò mí ní ó fẹ́ rẹra díẹ̀ ní nǹkan tó ṣẹlẹ̀ ní ẹtí fi. Kò ní rẹ̀ yín lágbára Ọlọ́run. Àmín bàbá àmín bàbá. Kò ní rẹ̀ yín. Ẹ ṣé. Lórúkọ Jésù lórúkọ Jésù. Ẹ ṣé. God bless you. Bye. Ṣé ní Ọlọ́run kó ràn gbogbo wa lọ́wọ́ because ibòmíì ojú tó kọ sí ibòmíì ẹ̀yìn ló kọ sí ẹlòmíì so gbogbo ẹ̀rẹ̀ máa dúró Yorùbá nation yìí ó ń lọ síwájú ni kò ní padà sẹ́yìn ọ̀tá tó bá sọ pé ó máa padà sẹ́yìn irọ́ ló pa gbogbo ní tẹ́ ẹ dúró pé kò ní ṣeé ṣe tẹ́ ẹ dákẹ́ ẹ̀kọ́ máa ń jáde káàkiri kẹsàn pé bóyá pé ò lọ ń bẹ̀bẹ̀
ẹjọ́ ẹ fi gbogbo lẹ̀ o alábòsí nìyẹn bàbá yìí alábòsí nìyẹn èmi mo sọ fún ẹgbẹ́ alábòsí nìyẹn ọjọ́ kìíní àná ètí ìgbà tí gbogbo ti pariwo yìí ó ti tó ọdún mélòó tí wọ́n rí ẹ tó sọ̀rọ̀ ni ó wá jáde sí i ó wá sọ pé olùbá oníkútọ̀ lọ́ba ọba oníkútọ̀ alábòsí àgbàlagbà for that matter orí ọba ni tó rán ìrìnsẹ́ ni ó jókòó sórí àfihàn ni ó jókòó sórí àfihàn ó dẹ̀ dìde tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ìgbà tó lè jẹ́ pé ó ti kúlẹ̀ fún ọmọ inú ẹ̀ báwo lè jẹ́ pé òní jẹ́ bí alágbe káàkiri alágbe nìyẹn tí ó ń tó máa jẹ owó tó máa ná tí tó máa fi kú ọlọ́run ti fún ẹ̀ náà wáyé o tún sáré káàkiri fún bàbá ìyẹ̀jọ́ ẹgbẹ́nu ẹ̀ sọ́mọ ẹnu burúkú ẹnu júwàjúwà bí aṣọ tó ń pè ní báwo ló ń porúkọ náà kí ló ń porúkọ aṣọ yìí náà aṣọ kí ló ń porúkọ mo ti gbàgbé orúkọ aṣọ yìí ẹnu mi létí aṣọ òfì ẹnu jọlọ bí aṣọ òfì ẹnu jọlọ bí aṣọ òfì tí ó máa ń wé wọ̀nyí ó jẹ́ kó wá kankan kó lọ ṣe bí ojú bá tì ẹ́ pápá báyìí you can kill yourself you can kill yourself yes hello. Hello daddy ẹ kálẹ́ sà. ẹ kálẹ́ o. ṣé dáadáa lẹ wà ẹ kó ètò. ó ga. ọlọ́run bá mi kì í mú àmín. ẹni ṣubú ara ẹni ṣubú ẹ̀mí lágbára ọlọ́run. àmín. ìjọ yá máa tẹ̀síwájú lágbára ọlọ́run bá ilé àmín. yìí dà o. àmín àmín. tààtà ogun kí ni mo ń ṣe léèfò kò ní ṣẹlẹ̀ sí lágbára àmín ọlọ́run o. ọlọ́run ní ṣí lágbáyà. àmín. lágbára ọlọ́run ọba ẹ fi ọwọ́ pé wúbà ẹ fẹ́ ìdíjọbi lágbára àmín ọlọ́run ọba àmín ẹ ní kókó àìmọ̀dí o àmín lágbára ọlọ́run ọba ìtẹ́ wá ń ṣe ìyọ́nà bá mi sọ ilé san rẹ lágbára ọlọ́run. àmín àmín Mo mọ̀ àmín pé all your blood kìíní ní bẹ̀nẹ̀ ní ẹ wò ó pé irú ìyàwó ló ń jẹ àwọn èèyàn yẹn inú ẹ̀ dìde látòrí di bẹ̀nẹ̀ lọ́hùn ẹ darapọ̀ mọ́ wa ọlọ́run bàbá mi dúró tì í. àmín pé tí ẹ ń tọrọ lọ́wọ́ ọlọ́run bá ọlọ́run bá mi ṣe fún yín lágbára ọlọ́run. àmín ilé yẹn á ọ̀nà àlà fún yín ọ̀la ṣe ọlọ́run àmín ọ̀la kún fáyà ojú ò ní tì í àmín àmín ojú ò ní tì í àmín ilé ti ju lágbára ọlọ́run inú yìí jù kalẹ̀ àmín lágbára ọlọ́run ọlọ́run bá tó sọ ẹ̀ lábá mi sọ àmín o lágbára lórí ọkọ lórí àwọn ẹ̀mí sunkún lágbára àmín ọlọ́run àmín láṣẹ ọlọ́run màá pẹ́ ẹ́ tí mẹ́ tó ń tọrọ màá pè é létà. ó dáa ẹ ṣé God bless you. All right, yes, Bye bye, sir. bye, Sir. bye. Good luck, sir. Bye bye, sir. Yes, sir. ṣe ẹ gbọ́ sí báyìí sí kí gbogbo yín pátá báyìí ṣe rí ohun tó kù paríparí tí mo fẹ́ sọ fún mi pé ẹ try kí gbogbo yín pátápátá ẹ ṣe kí ni ẹ jẹ́ kí ẹnu yín kó kò ẹ jẹ́ kí ìmọ̀ yín kó jẹ́ ẹyọ kan kó má jẹ́ méjì gbogbo ẹ Yorùbá pátá ni mò ń sọ lé fún ẹ jẹ́ kí ẹnu yín kó kò ẹ fi àwọn ọmọ àlè Yorùbá tó wà láàrin tẹ̀lú pé Yorùbá ni wọ́n ẹ fi wọ́n sílẹ̀ ẹ má gbọ́ tí wọn ẹ̀dẹ́ má dẹ̀ wò wọ́n nítorí pé ọmọ àlè ni wọ́n dẹ̀ máa jẹ́ ọmọ àlè all the time ṣé ẹ bá fẹ́ báńkà ọmọ àlè tó jẹ́ pé ó wà pẹ̀lú ìtẹ̀dù pé ó jẹ́ Yorùbá ni number 1 ni Ọbásanjọ́ number 2 ni Ojúyọbọ Tinubu number 3 òní Sanwó-Olú number 4 ni ọkùnrin tó mo dárúkọ ẹlẹ́ẹ̀kan yẹn gbogbo àwọn èèyàn pátá wọn ò ṣe ara yín o bí ẹ bá fi inú fi ń tàn wọ́n ẹ̀kan gbé àṣírí ẹ̀tú síta ni but paríparí ẹ̀ mo ti sọ fún ilé ẹ̀kan sí ẹjọ́ torí ti Ọlọ́run ẹjọ́ ss ẹ fi lè rí kélẹ̀ o mo ti sọ fún ilé ẹ̀kan ẹ fi lè rí kélẹ̀ o tẹ́ bá fẹ́ ṣe oríire ẹ fi ilẹ̀ o àmọ́ tí ẹ bá fẹ́ ṣe oríire o tí ẹ bá fẹ́ ṣe oríire ẹ dì í mú síbẹ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ jù bẹ́ẹ̀ lọ ẹ ṣé God bless you ó dàbọ̀ náà ó di Monday.